sì lè wò ìtara ẹ̀ le kó wò pé bára ẹ ti le jù yóò pa àwọn tó wà ń bẹ̀ tàbí yóò ṣe wọ́n léṣe ó lè wù ú kó mu báwa náà ti rí nìyẹn bólówó bá ṣe ń mú ẹ̀jẹ̀ bó ti wù ú mi ò rò pé nìkan lè mu pé kí ló ṣe mu Sisi Quadri a lè pa wà lání àmọ́ Ọlọ́run ní jù wá lọ ó mú Sisi Quadri kú ń bẹ̀ náà lónìí Ọlọ́run má ṣe ìforíjì àwọn tó lè sáré kéré níjòkó ní báyìí mo kí gbogbo wa bàbá wa alfa àbàbà ìmọ̀ọ́mù tí wọ́n bẹ́ kalẹ̀ pàápàá jùlọ ilẹ̀ wo bàbá mo lẹ̀ wo ẹlẹ́kọ̀ọ́ ẹjẹ́ àṣẹ ṣéhù ẹjẹ́ àṣẹ kúrú aláwù kan ìnázẹ́náwù kan àtáyà kan fún Sisi Quadri nítorí pé gbèsè ní fọwọ́ láti san fún nítorí pé wúlìdà fili Islam wọ́n bí sínú Islam wàyáyà fili Islam ọ̀sẹ̀ mi ní sẹ̀mí Islam wà máa ta àlẹ́ Islam ó sì kú ní kú ti ẹlẹ́sìn mùsùlùmí àwọn tá a wá sẹ́kù ajẹ́nigbèsè ká ọmọ sàdúrà fún ọlọ́mọsẹ̀ bá sórí kì í bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim inna anzalnahu fi laylatil qadr وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة وروح فيها بإذن ربي من كل أمر سلام هي تامة ليلة الفجر التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين Sisi Quadri wáyé ó ti lọ ọba ayé sí ilẹ̀ gẹ́gẹ́ bó ṣe tọ́ àwáyé ikú sí fọ́mà ádámà gbogbo aládàgbàdà kú àwòlọ́ dandan ni bí ikú bá ń gbowó àbá fún olówó bí ikú bá ń gbọ́ máa bára gbò fún ikú ògbówó ikú ògbóbi ògbólónú rí lọ Abdulkadiri àwọn bàbá tẹ́tí lọ síwájú ẹ má sùn lọ́rùn ẹ bójú tẹ̀bí tó fi sáyé lọ ọ̀tá pọ̀ níwájú ọ̀tá pọ̀ lẹ́yìn Ọlọ́run dákun sáà wọ́n tẹ̀lé ẹ̀ ikú ọ̀pọ̀ ọ̀dọ́ pẹ́lú kọ̀ọ̀kan subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillah. ẹjẹ gbọ́dọ̀ tóbi. Allahu akbar. Allahu akbar. ẹ jẹ́ lọ sí àyọkẹ́ láti inú Al-Qur'an. Insha Allah. ẹ wá jọ torí ìtọ́ lọ́mọ bẹ̀yẹ wákàtí méjì péré. Insha Allah. ẹ jẹ́ àmọ̀ ṣe kankan. bẹ́ẹ̀ni. àfọwọ́ tí wàá kí àyọkẹ́ láti inú Al-Qur'an àfọwọ́ Abdullahi Alapatira. Afawa Abdullah Alapatira. أعوذ بالله من الشيطان الرجيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اعتدى فإنما يعتدي لنفسه ومن ضل فإنما يدل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا صدق الله مولانا العظيم آمين. ẹ jẹ́ gbọ́dọ̀ tóbi. Allahu akbar. ẹ jẹ́ àgbẹ̀ tóbi dáadáa. Allahu akbar kabir. ẹ já máa tẹ̀síwájú
a ti sọ fún ayé pé pápá àpálá máa ṣe kiri ìtorí bá méjì kan torí pa ọ̀rọ̀ ọjọ́ mùsùn olókùn. ìyẹn ni pé rédíò time là á fi ṣe. rédíò time ni àwọn kan ń bẹ wọn á padà sékòó àwọn kan ń bẹ wọn á padà síbi tó jìnnà. ẹ jẹ́ kí n kí ọ̀kan pàtàkì lára àwọn òṣèré bẹ́ẹ̀ni born actor ni àjọsìnkú níjẹjọ ni. Abdulwasiu ọmọ bàbá wa Ajílẹ̀yẹ ẹ káàbọ̀ sáàrin ojú òní tì yín. akínyẹn pọ̀. bákan náà nínú àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè tá a wà ń bí ẹ jẹ́ kí n kí Démiládé Àbẹ̀kẹ́ ẹlẹ́nu abẹ ẹ káàbọ̀ sáàrin wa. gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ṣẹ́ Sisi Quadri pátápátá àti láti ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ọ̀ṣun dákèjádò gbogbo ibi tí wọ́n wà tájọ wà ń bí láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ẹni rí wa tó lọ akí ẹ̀yin náà wípé àpò ara fẹ́ra kù ẹ̀sìn fún ìgbókòó. àbí ayọ̀ Àdìsá láti Prince FM nílùú Ìbàdàn akínyẹn. ẹ jọ Ọláìdé Túndé Akínsọlá láti Prince FM. Ọláìdé Ọlájíire Tósìn Ajésọlá Àbáyàwó akínyẹn káàbọ̀. Múbọ̀láwàl akínyẹn akú bàrẹ̀nidárò ẹni wa tó lọ akínyẹn káàbọ̀. ẹ jọ àwọn elétò wọ́n ní fẹ́ẹ̀sì yẹn pé àwọn ti sọ di 2,500 naira. ok ó dá 3,000 naira la máa ta 3,000 naira. àwa táwa ti ra tiwa ẹ fẹ́ dáyọ́ mọ̀ wà wípé pé wọ́n wọ́n alára nù ẹ ń bá nífẹ̀ẹ́ Sisi Quadri ẹ fẹ́ ká máa ra 3,000 naira. èmi náà ti ra tèmi. èmi náà ti rà á. ń bẹ lọ́wọ́ Yínká Oyètúnjí Oyèbánjí. ká máa kí àgbà ìyàwó àtòrí bẹ́wù. bẹ́ẹ̀ni bá a ti ń ṣe yẹn lọ́wọ́ mo ti rí alága àmì gómìnà Tampan nípínlẹ̀ Ọ̀ṣun. ok gómìnà Tampan nípínlẹ̀ Ọ̀ṣun. ọ̀gá wa sáàrin wa Alhaji Maruf Ọláyímọlá alábòbẹ́lẹ́wò ti àgbòbẹ́lẹ́wò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ káàbọ̀ sáàrin wa. ẹ káàbọ̀ kí o. PRO King Dr. Saheed Òṣùpá mo kí ọ̀rẹ́ mi ni ẹ káàbọ̀ sí àárín wa akọ aláfẹ́rakù ẹni ire wa tó lọ o. mo ti rí Quadri Kọ́lápọ̀ bọ̀bké ẹ káàbọ̀ ọmọ Yorùbá àtàtà mo kí yín o ẹ káàbọ̀ àkú ìbáraẹnidárò. àbí àbára wa dárò ni o. bẹ́ẹ̀ni. ètò ọdún ìtọ́lọ́hún àwa tá a jókòó sáàyè tá a mọ̀ wípé ó ṣeé ṣe kẹ́ni tó ní ọmọ ètí ìdè bí wọ́n ti wí lẹ́ẹ̀kan wọ́n fetí kò á létí ẹ̀fì tó bá láàyè o dáadáa o. ẹ̀fìdí ẹni. ó sì fẹ́ẹ̀ dáa kéèyàn ó tètè dìde ń bẹ̀ gan báyìí. àwọn tó lẹ́tà òfin kìdá jókòó sí. ìtọ́sọ lẹ́ẹ̀kan wọ́n ti gbé lọ. ok. ẹ jẹ́ máa wí kankan pápápá. nígbà tí a ń kí gbogbo kọmitì lẹ́ẹ̀kan sí àgbà ń bàdàn ẹ kú iṣẹ́ takuntakun ọlọ́wọ́ bẹ̀ kí àwa náà ká pẹ́ láyé ká sì láwọn tó nítumọ̀ tí ó gbẹ̀yìn wa. Àjàmbàdàn sojú ó tún sẹ́yìn. wàláhì àti. nígbà tí à ń lọ bí wọ́n ti fẹ́ wọ òkú Sisi Quadri ní ọjọ́ tí ọwọ́ káàlẹ̀ ara torí bẹ́ẹ̀ wò lè pé tiẹ̀ ọgbà arajọ púpọ̀ púpọ̀. ìyá wa kan náà sunkún. ọgbà arajọ púpọ̀ púpọ̀. ìyá wa kan náà sunkún ní àtòrí bẹ́ẹ̀ wù ó yá ẹ̀wọ̀ nù lé bóyá tó. fowó ṣeré nù fowó ṣeré nù. èmi àtàjà àbúbàdàn nìkan la mọ̀ wípé agbára wa gbé ká a súnmọ́ wọn. àtòrí bẹ́ẹ̀ wù tẹ́ ẹ bá wọnú ilé ti Sisi Quadri tó bá tóun yín yóò dìde. nígbà tó lọ ti sọ kọ́lọ́dọ́ gbé. ṣé ẹ wá rí níbi tá a wá déhùn o ara ń tá a wá ṣe ń bí lónìí nù. kí gbogbo ẹni tí wọ́n ń pè ní ráwọ̀ tó gbà kó ń ti tàn kódà kó jẹ́ pé kò tí ì tàn ó gbà pé máa tàn. ìràwọ̀ ni wọ́n ń pè é ó gbà kó ń ti tàn àmọ́ kò tí ì tàn. Allahu Akbar. àtẹni tí wọ́n ń pè ní ráwọ̀ tó ti tàn táyé ò mọ̀ kó ti tàn. Allahu Akbar. àtẹni wọ́n ń pè ní ráwọ̀ tó ti tàn táyé mọ̀ kó ti tàn tó sì tàn tí ò bá wá fẹ́ tètè tàn iná yín ti ń tàn ẹwẹ́ ni ti ń sáré àti tanná ẹ̀tẹ̀ náà yín sí kó tara náà yín tó ti tàn kó náà ọ tàn. torí pé kò sí bí náà ṣe lè tàn kó pẹ́ tó gbogbo náà tó bá tàn ní ó padà tàn. iná ẹnìkan ni ò ní tán iná tó ṣe pé nígbà tó tàn ó fẹ́ lòmí ìlànà kó tara tiẹ̀ tàn. nígbà tí náà ti ń bá tán iná títí ń tàn tí ò tàn mọ́ iná tó tara ti ń tàn yóò wá máa pàtàn bó ń ṣe tàn tá a bá pàtàn bí iná tó tàn ṣe tàn yóò dákú ẹ̀yìn tẹ́ ẹ̀ tàn iná tó bá tàn tí ò tán ní kankan kó tó tán iná bẹ́ẹ̀ kò ní ní tàn nínú tàn nígbà tẹ́ ẹ bá ń tàn ẹ gbìyànjú ẹ sáré kẹlòmí ọ̀tara ti yín tàn kì í wá ṣe ìbátan
tàbí ẹni tá a jọ ń gbé tan létan nìkan lálẹ́ bá tán ká tó tàn ẹni tó mọ̀rí tí ń sáré àti tàn ìwọ tán náà rẹ̀ tó bá pàtàn títàn wọ́n pamọ́ tiẹ̀ tó ti tán kò wá síbẹ̀ sí lè tàn tó fọkàn sí o níbi títàn lẹ́ẹ̀bàjá èèyàn wá lè wà láyé kó tán kó mọ̀ ètí ìtàn èèyàn lè wà láyé kó tán kó sì tán èèyàn wá lè wà láyé kó ti tán kó sì tún máa tàn lọ ẹni tó ti tán lẹ́yìn tó yẹ pé bó ṣe tán ògo rẹ̀ tán ẹni tó ti tán tí ò tí ì tán lẹ́yìn tó yẹ pé bó ṣe tán kò tán tó fi wá tán títàn débà nínú ẹ̀mí àmọ́ títàn ò débà ògo rẹ̀ ti ń tàn torí pé àwọn èèyàn tara tiẹ̀ tán ni ẹni tó wá tán tó sì tán lẹ́yìn tó ṣe pé nígbà tí ń tàn ẹnìkan ọ̀tara rẹ̀ tàn ẹ ti wá ń tàn tẹ́ ẹ̀ bá fẹ́ tètè tán ẹ̀tàn ẹlòmíì kẹlẹ̀ nítàn nínú ìtàn pé lámà ń lọ tàn mí. ọ̀rọ̀ ní ayé yìí tẹ̀lé bí ọ̀rọ̀ pẹ̀fíìmù ni bẹ́ẹ̀ bá tẹ pẹ̀fíìmù sọ́wọ́ tó o bá fi run mú ó máa rùn tó o bá bọ ẹgbẹ́ ẹ lọ́wọ́ tó o bá fọwọ́ ẹ padà run mú ó máa rùn ẹ tó bọ̀ lọ́wọ́ yẹn tó náà bá fi ọwọ́ rẹ̀ run mú yóò tó rùn ìyẹn ni wípé ẹja mọ make sure pé à ń fa àwọn èèyàn gòkè à ń ti àwọn èèyàn lẹ́yìn láti dìde ètò tó kàn. bẹ́ẹ̀ni ní pápá àpátorí ọjọ́. ẹ náà ní keynote address. àwọn organizing committee. àwọn organizing committee yes wọ́n ti ní secretary ni ó ṣe ọ̀rọ̀ kíní káàbọ̀ ló kọ́ wọn. bẹ́ẹ̀ni. Abíọ́dún Ọmọláàní ẹ máa wọlé ẹ wá sọ̀rọ̀ kíní káàbọ̀ ká lè tẹ̀ wájú. ẹ jọ gbogbo àwọn tí à ń fi fóònù record wọ́n ní fóònù yẹn pé o lè laná lásìkò yìí o pé ká jọ ń torí Ọlọ́run ká fi fóònù wa sápò báyìí Mayegun of Africa Alabi Black. Èdùmàrè gbà wá o ikú òjijì ó dọwọ́ ẹ bí ikú bá pagbe tó pààrọ̀ o ikú ò gbọ́dọ̀ pa wá o Èdùmàrè gbà wá o ikú òjijì ó dọwọ́ ẹ bí ikú bá pagbe tó pààrọ̀ o ikú ò gbọ́dọ̀ pa wá o Èdùmàrè gbà wá o ikú òjijì ó dọwọ́ ẹ ikú bá pagbe tó pààrọ̀ o ikú ò gbọ́dọ̀ pa wá o. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah, alhamdulillah, alhamdulillahi rabbil alamin. Adúpẹ́ fún Ọlọ́run, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá àná Muhammad. Lórúkọ alága ìgbìmọ̀ yìí, Gòkè Adédèjì Alabi Black, Mayegun of Africa, àti gbogbo ìgbìmọ̀ pátápátá tó fi mọ́ ọ̀gá wa tí wọ́n bá wa ṣojú láàrin pé báwo ni gbogbo àwọn ìlú mọ̀ọ́ká àti àwọn èèyàn ṣe máa débì ọ̀gá wa Àjàmbàdàn ó ní a kí gbogbo wa yí pé a kú ara fẹ́ra kù ẹni ire tó lọ. Síwájú ọ̀rọ̀ gbogbo planning committee wọ́n fi sí mi lẹ́nu láti jẹ́ kí gbogbo èèyàn tó wà níbí mọ̀ lónìí wípé olùgbàlejò àgbà ẹni tí a lè sọ wípé à ń bá kẹ́dùn jù òun náà ni gómìnà ẹgbẹ́ òṣèré ní ìpínlẹ̀ Ọ̀ṣun bàbá wa Alágùnbẹ́ bàbá wa Maruf Ọláyíwọlá Murphy. A kú ọ̀rọ̀ èèyàn a kú ara fẹ́ra kù a kú ìyà ẹni máa kú àdàgbà
a ò ní rírú ẹ̀ mọ́. Gbogbo àwọn ọ̀gá wa nínú iṣẹ́ òṣèré gbogbo wọn pátápátá la kí, pàápàá jùlọ láti ìlú Ọ̀yọ́. Ẹ ṣeun ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ ṣeun ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ ṣeun. Bẹ̀rẹ̀ látòrí gómìnà Yèyé Bọ́sẹ̀ Akínọlá, ẹ ṣeun. Àtẹ̀yìn àti gbogbo àwọn èèyàn tán wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́, Princess ọ̀gá wa Dìgbòlùjà, Àtòríbẹ̀wò, Wálé Razak, Bíọ́lá Fowóṣeré àti gbogbo wọn pátápátá. A ò ní bòrìbòrì ká bá yín jíjù ẹ̀ sí. Ọmọ aráyé ò ní fẹ́gbá fún wọn lóúnjẹ o. Ẹ ò ní ṣàṣetì nínú ayé. Gbogbo àwọn èèyàn wa láti Ọ̀ṣun náà bákan náà tí wọ́n jẹ́ olùgbàlejò fún olùgbàlejò àgbà gẹ́gẹ́ bí gómìnà wa náà ṣe jẹ́ olùgbàlejò àgbà. Ẹ ṣeun, àpò ara fẹ́ra kù. Wàsíù Ajílẹ́yẹ akínyìn o. Bákan náà lórúkọ gbogbo ẹbí la fi kí yín káàbọ̀ sílùú Ìwó pé ẹ ṣeun, ẹ kú ìbáwadárò, a ò ní fi irú ẹ̀ gbá. Àwọn kọmitì wa dájú kọ gbogbo àwa àfáà láti kí wa wípé ẹ ṣeun, ẹ kú àdúrótì wa o. Allah inna hawliya Allahu la awfun alayhim wala hum yazanun. Ẹ ṣeun o. Ìdánilójú tó wà ní pé pẹ̀lú eléyìí tá à ń ṣe yìí, Ọlọ́run ó bá ní tẹ́wọ́ gba Quadri. Kò sẹ́ni tí rì nínú ayé tó rí kì í mì. Gbogbo àṣìṣe tí Quadri Oyèbámijí Ọmọ́tọ́láni bá ṣe nínú ayé, Ọlọ́run dákun kó bá wa foríjì. Ká wá bọ́ síbi pé a kí wa gbogbo wa káàbọ̀. Ọ̀gá wa Àdókù láti ìlú Òṣogbo. Ẹ ṣeun, ẹ kú ìkàlẹ̀ o. Alhaji Àṣekúnlówó àti gbogbo àwọn tí wọ́n dúró tì wá, ẹ ṣeun. Nígbà tí Sisi Quadri jáde láyé, gẹ́gẹ́ bí àwa òṣèré, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀ níjọ́ náà táwọn wò wípé kí leléyìí. Ọ̀rọ̀ tí ọ̀gá wa Drivetv sọ lẹ́ẹ̀kan wípé ọ̀pọ̀lọpọ̀ wa la wà ní Polapo series mọ́júmọ́ tó di àárọ̀ ọjọ́ kejì tá à ń gbọ́ oríṣiríṣi nǹkan ló tẹ̀lé, ṣùgbọ́n yẹn kọ́ la fẹ́ sọ lónìí. Lálẹ́ ọjọ́ tí Sisi Quadri kú, ọjọ́ kejì tí a sin Sisi Quadri, ọjọ́ yẹn wá la wò yí pé kí ni tá a fẹ́ ṣe, kí ni tá a fẹ́ ṣe. Ọ̀gá wa Àtòríbẹ̀wò, ẹ ò ní ṣubú láéláé. Àwa bẹ̀rẹ̀ látara àǹdá 1 naira, àǹdá 2 naira, 500, 1000 bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn pa àfẹ́ ra kándù. Mo láyọ̀ láti sọ fún yín pé àwa tá a ní Sisi Quadri, mọ̀lẹ́bí tó bí Sisi Quadri, àwọn àfáà tí wọ́n já àfáà Sisi Quadri, àwa tá a jẹ́ ọmọọṣẹ́ Sisi Quadri, ọ̀rẹ́ Sisi Quadri, alábàágbé Sisi Quadri, wàláhì tàláhì a ò mọ bí Sisi Quadri ṣe tó. Àwọn ará Mẹ́kà ò mọ ìyá Ànábì àfìgbà tó lọ́n tó sọ fún wọn yí pé tó sọ fún Ànábì pé kúrò Mẹ́kà lọ Mọ̀dínà. Nígbà tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní míìsì ẹ̀ lọ́lọ́nṣẹ́ wá fún ọ láṣẹ kó pé kí ni ó padà wọ Mọ̀dínà padà. Wàláhì àmọye Sisi Quadri. Ó wá dìgbà tí Sisi Quadri kú tá a wá ń gbọ́ tribute látọ̀yọ́, à ń gbọ́ tribute látògùn, à ń gbọ́ tribute láti Ọ̀ṣun, láti ẹnu president Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, láti ẹnu káàkiri láwá wò pé aṣọ nǹkan nù. Nígbà tá a wá plan ẹ̀ tá a ṣe candle night níjọ́ náà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fún wa ní àwọn owó kéékèèké kan, àwọn owó kan wá ṣẹ́kù. Tá a bá wá ti wá mọ bí Sisi Quadri ṣe tó, tá a wá torí ẹ̀ pa ò ní mọ yìí Sisi Quadri, ó ṣeé ṣe kó padà bú wa nítorí pé Sisi Quadri tóbi, wàláhì Sisi Quadri tóbi, àkàndá Ọlọ́run. Làwa wò yí pé kí la fẹ́ ṣe, la ṣe wá bẹ̀rẹ̀ àwọn preparation kan tó ṣẹlẹ̀ lónìí ní social media nínú ìlú àti káàkiri. Aráwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní drag wa pé ọmọ 44 years lẹ́fẹ̀ẹ́ torí ẹ̀ ta 1000 seater seat, ọmọ 44 years lẹ́fẹ̀ẹ́ torí ẹ̀ ṣe fìdáwò, ó kéré ẹ má ṣe fìdáwò, kíní kankan bẹ́ẹ̀. Àwọn tí wọ́n sọ pé ó kéré ká má ṣe fìdáwò wọ́n rí sọ. Àwọn tí wọ́n sì sọ yí pé àwọn kan wá sọ̀rọ̀ wípé ìtọ́mọ 44 years ti achieve lẹ́nu ọgbà tí ó kéré yẹn, ẹlòmíín lo 90 years tí ò tí achieve ẹ̀.
èèyàn lò 63 years ó jíṣẹ́ ìsìláàmù gbogbo ayé ń ṣe ìsìláàmù ẹlòmíín sì lò tó 150 years kò rí ẹ̀mí kan jèrè nínú ilé wọn irú ẹni bẹ́ẹ̀ ó tọ́ ká ṣe kí ni ká immortalize ẹ̀ òun la ṣe wá dìde pẹ̀lú àwọn ìgbìyànjú wa tá a fi bẹ̀rẹ̀ sí ní dáwó tí à ń dá mo láyọ̀ láti sọ fún yín pé títí dàsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ṣe ń contribute sí force wa àwọn àfáà wa kọ́ wa ní kéwú kan ìyẹn ni àdíìsì àkọ́kọ́ tánà Muhammad sọ anabi sallam ní àníyá innamal amalu binniyya wa innama likulli amrin ma nawa faman kanat hijratuhu ila Allahi wa rasulihi fa hijratuhu ila Allahi wa anabi ṣe hijira láti Mákà lọ sí Madina àwọn kan ò tẹ̀lé àwọn kan tẹ̀lé nígbà tí wọ́n wá dé Medina àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fún wọn láṣọ wọ́n fún wọn ìyàwó wọ́n fún wọn lé gbogbo àwọn tí wọ́n wá tẹ̀lé wọn yẹn ánàkúnlá wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fẹ́ sọ fún àwọn fẹ́ lọ bá nàbí Mákà nígbà tí ànábì wá gbọ́rọ̀ yẹn ànábì wá ní gbogbo iṣẹ́ pẹ̀lú àníyàn ni a ó san oníkálukú lẹ́san pẹ̀lú àníyàn ẹ̀ àwọn tá a gbélé yìí kalẹ̀ pé a fẹ́ immortalize Sisi Quadri a ṣe fẹ́ẹ̀sì à ń tà á bóyá gbogbo fẹ́ẹ̀sì wa káti ẹ̀ lámọ́lẹ̀ ká sọ pé bóyá bíi 2-3 àbí 2-4 olóparí fẹ́ẹ̀sì àwa ń tà á ní 2-5 wọ́n á ní ṣàǹfi Sisi Quadri kówó jọ ni àwọn èèyàn fún wa ní 100 ààrẹ tó fún wa ní 1,000 naira 2,000 naira àṣì platform 1,500 kódà mo rẹ́ni tó ṣe 700 naira sínú platform yẹn wọ́n ní ṣàfi Sisi Quadri aláàfin kówó jọ àníyàn wa wá rèé àníyàn wa ni kọ́lọ̀ fi dá wa lẹ́jọ́ nígbà tá a gbélé ìkalẹ̀ àníyàn alákọ̀ọ́kọ́ ni wípé ní tó wù wá lẹ́yìn program yìí tá a bá parí ẹ̀ lórúkọ gbogbo kọmitì òun náà ni wípé a fẹ́ ṣe borehole sí roundabout ibi tí ò jìnnà sí roundabout ìlú Ìwó tá a máa bá kọ Sisi Quadri life support táwọn èèyàn máa débẹ̀ tí wọ́n á máa mú mi tórúkọ Sisi Quadri ò ní parẹ́ títí láéláé wàláhi tàláhi súnmọ́bìláhi làdíláhìláà ìlàhùwà àníyàn wa nìyẹn àníyàn ẹlẹ́ẹ̀kejì tá a ní òun náà ni wípé tá a bá fi rí ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta àwẹ̀ Ramadan máa bẹ̀rẹ̀ àwa ṣètò wípé tọ́lọ́run bá gbà fún wa tá a bá rí owó ní Central Mosque Ọlọ́run ó sì gbà fún wa ní Central Mosque Ojúde Ọba tí àwẹ̀ máa fi bẹ̀rẹ̀ ẹyọ kan tó máa fi pé 30 àbí 29 tá a bá gbà gbogbo ẹni tó bá ń dé Central Mosque yóò mọ mu kókó àti mọ́ínmọ́ín gbogbo ládàá tá a bá rí ń bẹ̀ kọ́lọ̀ mọ́ bá wa mú bá Sisi Quadri nǹkan méjì tá a ní láníyàn fún Sisi Quadri rèé àwọn tí wọ́n wá ní ká má ṣe pé ká má ṣe fìdáù yìí àbí ká má ṣe fowó jọ wọ́n rí sọ àwọn tí wọ́n sì ní ká ṣe fowó jọ wọ́n rí sọ ibi tá a wá gbé ìgbà ni wípé ẹni tó ní ká má ṣe ìdí tó fi rí sọ àdí tí wọ́n fi rí sọ ni pé ní January 1st ọdún tá a wà yìí ọmọkùnrin kan jẹ́ oní tíátà ó sì jẹ́ olórin à ń pè ní Akọ́láwọlé Nurudeen Sẹ́ríkì Fidau on the 1st ni Sẹ́ríkì jáde láyé tí gbogbo wa òru kan ẹ̀ gbogbo àwa òṣèré orí ìtàgé ní Ìwó gbogbo èèyàn celebrate January 1st wàláhì tàláhì inú ẹkún ni gbogbo wa wà á sunkún ni àwa ṣàdúrà àgbàwẹ̀ àwa mú February jẹ nígbà tá a mú February jẹ báyìí ó kàn dé March 1st tá a wò wípé oṣù kan ti lọ lẹ́yìn tí Sẹ́ríkì kú Sisi Quadri náà tó wá fò sánlẹ̀ ó wá kú nínú wa tá a bá wá fẹ́ pe Bọ́sẹ̀ Akínọlá Sisi Quadri la máa lọ bá pé Sisi Quadri dákun gbà wá a fẹ́ pe Bọ́sẹ̀ Akínọlá bá a fẹ́ pe Dìgbòlùjà Sisi Quadri la lọ bá a fẹ́ pe Àjàmbàdàn bá a fẹ́ pe Apá bá a fẹ́ pe gbogbo àwọn yìí Sisi Quadri la lọ bá gbogbo àwa Ìwó ta ló kù tá a fẹ́ lọ bá. Wáídì Àríyọ̀ ó kú láàrin wa Ìyábọ̀ Òkò ó kú láàrin wa ẹ bá rántí Èkó Mọ́fì eégún aláré ó kú láàrin wa Sisi Quadri tá a wá gbẹ̀mí dé òun náà tún wá kú láàrin wa ẹ wá ní ká má immortalize ẹ ní ká má dàrú ẹ ìdí rèé àníyàn tá a ní rèé ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ tí wọn ò bá mọ àníyàn tá a ní ó ṣeé ṣe ká ní wọ́n mọ àníyàn tá a ní ó ṣeé ṣe kí àwọn náà má sọ bẹ́ẹ̀ kí Ọlọ́run kó mú àwọn àníyàn wa yẹn kó fi dá wa ní ẹjọ́ ní àkótán òun ni wípé bàbá wa kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó wọ́n sọ wípé àwọn wà pẹ̀lú wa ṣùgbọ́n kí wà làwọn fẹ́ wá máa ṣe láàrin
bàbá wa Makara wọn ní kí làwọn fẹ́ wá máa ṣe láàrin àwọn orí adé ó dá mi lójú pé tí wọ́n bá wo program yìí live nínú ilé inú ìbànújẹ́ òun ni wọ́n máa wà wípé kí ló ṣẹlẹ̀ yìí. Fún ìdí eléyìí akíra wa kó ara fẹ́ra kó ní àkótán síwájú kí sàmà mi tó ṣe keynote point káwá tó kólẹ̀ ká bọ́ sí program mi òun náà ni wípé program tá a gbé kalẹ̀ yìí kì í ṣe àwa ọmọ tampan nìkan la fọwọ́ tì lẹ́yìn o gbogbo àwọn ẹgbẹ́ olórin nílẹ̀ Ìwó wọ́n sọpọ́ọ̀tì wa gbogbo ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nílẹ̀ Ìwó àtàgbègbè ẹ̀ wọ́n sọpọ́ọ̀tì wa gbogbo ẹgbẹ́ oníjó níwò àtàgbègbè ẹ̀ wọ́n sọpọ́ọ̀tì wa gbogbo àwọn comedians àwọn onískit níwò àtàgbègbè ẹ̀ wọ́n sọpọ́ọ̀tì wa ìdí nìyẹn tó fi jẹ́ pé níbi backdrop yẹn níta àkọsílẹ̀ ni pé powered by concerned fans colleagues friends and family a ò ní fi irú ẹ̀ gbá o gbogbo àwa tá a wá bí àtàwọn tí wọn ò láàyè láti wá bí kọ́lọ̀ ń dákun kó bá ní fún gbogbo wa ní ẹ̀mí gígùn bisimilayi náà tọ́ ìdá. lára àwọn tí wọ́n bá wa dáwó sí lára àwọn náà ni ANTP ní ẹgbẹ́ òṣèré ANTP àwọn náà bá wa dá sí o ní Ìwó àti agbègbè ẹ̀ gbogbo Sisi Quadri àti Seriki àti ọ̀gá wa Murphy Afọlábí àti Ìyábọ̀ Òkò àti eégún alárí Murphy àti gbogbo wọn bẹ́ẹ̀ kọ́lọ̀ǹda kókó bá ní fowóríjì wọn bisimilayi kúlẹ̀ owó ọ̀la. Amen. All right, chairman ti ọ̀nà chairman ti jìn ọ̀gá wọ́n ní kò sí nǹkan bẹ́ẹ̀ mọ́ tọ́ ẹ ṣeun. ẹ já sọ pé Allahu Akbar. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.